Babolile tó ti babolile kí ló ṣẹlẹ̀ tá lélẹ̀ kí ló dé. Adùnní ilé kókó ní tágbé máa bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n wà ní ilé ọkọ ni wọ́n máa ń rí irú àdojúkọ bí irú eléyìí, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn ò kì í lè sọ jáde, bẹ́ẹ̀ ni wọn ò kì í lè sọ fún ẹnikẹ́ni. ó fẹ́ tọ́jú oorun lójú ikú ni. On block ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ohun burúkú tí à ń rí tí a kò lè sọ fún ẹnikẹ́ni tàbí láti sọ jáde, ó lè ṣe okùnfà ohun burúkú tàbí ohun ìjàmbá, ó tún lè fa ikú òjijì fún ẹ̀dá ní ìgbà mìíràn. Wọ́n rí ọ nílé ló máa rí. O ò lè mu díríǹkì lórí ẹbọ o, àbí kí ló lè tó ṣe yìí, kí ló ṣẹlẹ̀ bí pé. Bàbá. Níwọ̀n ìgbà tí Adébímpé ti kọ̀ jálẹ̀ láti jẹ àsèjẹ ẹbọ, kí ni nǹkan tí ó fà á tí Adébímpé fi gbà láti jẹ àsèjẹ ẹbọ náà padà? Jẹ́ kí n láyé. Pẹ̀lú obìnrin inú ilé. Bọ́wálé, mi ò lè jẹ àsèjẹ. Ó dàrú. Orí ẹ̀ dàrú ní pípé. Èmi ló ń bá sọ wípé o ò lè jẹ àsèjẹ kan. Kí ni nǹkan tí a lè sọ wípé Adébọ̀wálé fi ṣe ìdẹ́rùbà fún Adébímpé tí Adébímpé fi gbà láti lọ jẹ àsèjẹ ẹbọ náà? Bọ́wálé, mo ní mi ò lè jẹ àsèjẹ kankan. Are you okay? Ṣé o sick ni? Ṣé torí pé mo ti ṣe díẹ̀díẹ̀ fún ẹ láti. Tí ó bá jẹ́ wípé ìhòòhò Adébímpé ni Adébọ̀wálé fi ránṣẹ́ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Adébímpé, ṣé èyí wá túmọ̀ sí wípé kí ó wá lọ jẹ àsèjẹ ẹbọ ni? Wá tó o bá ro kókó òde o. Ògbúrúgbúrú o. Ojúmọ́ ò ní mọ́. Kó gbúrúgbúrú mọ́ gbọ́rẹ́. A kò sọ wípé àìní ọ̀rẹ́ tàbí alábàárò ló ṣe àkóbá fún Adébímpé, nítorí wípé tí ó bá ní ọ̀rẹ́ tàbí alábàárò, yóò gbà á ní àmọ̀ràn ohun tí ó lè ṣe dípò tí ó fi gbà láti jẹ àsèjẹ náà. Bẹ́ẹ̀ni, yóò jẹ gbogbo rẹ̀ tó nítorí ààbò àwa méjèèjì ni o. Ìwọ láwo, èmi lọ̀gbẹ̀rì.